a kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lífẹ́lí ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí èyí tó ti mẹ́hẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n ní àìláṣọ lọ́rùn pàká ó tó àpérò ọmọ ẹ̀ríwò. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti pariwo síta sí ìjọba àpapọ̀ báyìí láti dákúndábọ̀ kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ètò ààbò ilẹ̀ yìí èyí tó mẹ́hẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde lẹ́nu àwọn aṣojú-ṣòfin ọ̀hún nínú ilé ìgbìmọ̀ aṣòfin wọn nínú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí, ṣe é lálàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àkóbá nílẹ̀tò ààbò ilẹ̀ yìí ló ti ṣe fún ìrìnàjò àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ olórí àwọn aṣòfin èyí tó kéré jùlọ nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún, eyín Kingsley Chinda, òun ló pariwo nígbà tí àwọn aṣòfin ẹgbẹ́ rẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n sọ di orin nínú ilé ìgbìmọ̀ aṣòfin náà, níbi tí wọ́n ti sọ wípé bí àwọn bá kọ̀ láti ṣe ojúṣe àwọn gẹ́gẹ́ bí aṣòfin, á jẹ́ wípé àwọn ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀. Wọ́n ní kí ni àǹfààní ìjókòó àwọn lójoojúmọ́, ṣùgbọ́n tí ohun tó yẹ kí àwọn náwó tó tí nǹkan ọ̀hún tó mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní gẹ́gẹ́ bí aṣòfin, àwọn ní ipá àti agbára láti pe ìjọba àpapọ̀ sí àkíyèsí, bákan náà kí wọ́n jọ jókòó yí tábìlì pọ̀ ọ̀nà tí wọn yóò gbà láti wá ojútùú sí ìṣòro ètò ààbò ilẹ̀ yìí èyí tó mẹ́hẹ̀. Gẹ́gẹ́ bí àwọn aṣòfin náà bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní àti rìnrìn àjò ní òru ó ti di wàhálà, ọ̀sán ìṣòro ni. Wọ́n ní bẹ́ni bá lẹ́ni nínú ìrìn àjò èyí tó rìnrìn àjò láti ìpínlẹ̀ kan sí kan, wọ́n ní títí di ìgbà tí onítọ̀hún yóò fi dé ibi tó ń lọ láyọ̀ òun àlàáfíà, ọkàn àwọn ará ilé àwọn ènìyàn rẹ̀ kò tí ì lè balẹ̀. Gẹ́gẹ́ bí ètò ààbò ilẹ̀ yìí ohun tó sọ orílẹ̀-èdè Nàìjíríà ohun tó sọ dì, wọ́n ní lótìtọ́ ní lódodo, wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ ló lè mú wọn ja àjàyè bọ́ kúrò lọ́wọ́ ìṣòro ètò ààbò ilẹ̀ yìí tó mẹ́hẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ìfọwọ́sowọ́pọ̀ ọ̀hún nílò ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀, àwọn ará ìlú, àwọn aṣòfin tó fi mọ́ àwọn tí wọ́n ń bẹ ní ẹ̀ka ètò ààbò gbogbo lórílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ ọ̀hún lákòótán, àwọn aṣojú-ṣòfin náà wá pe ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu wípé ọ̀rọ̀ ilẹ̀ yìí ti nílò ìgbésẹ̀ nítorí kánmọ́nkóbò, bí ọwọ́ kò gbọdọ̀ ṣìpẹ́ ní sáà kéèké, èyí tí omi gbígbóná kò gbọdọ̀ pẹ́ lẹ́nu. Òun ní ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí ló nílò nítorí pápápá ò bí bẹ́ẹ̀ kọ́ kó má bàa di ọ̀rọ̀ ọ̀hún tí ó máa padà gba nǹkan tó tóbi. Gẹ́gẹ́ bí òwe àwọn àgbà wípé àti kékeré báyìí ńlá tí pẹ̀ka àrókò, tó bá dàgbà kó má bàa di ohun tí ó máa gbẹbọ gba ètùtù. Wọ́n ní kí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí má bàa di tí ó máa gbẹbọ ńláńlá tí ń kagún láyà, ohun ètùtù èyí tó ń dẹ́rù bani lóríta, kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tètè wá ọ̀nà àbáyọ sí ìṣòro náà kí ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè balẹ̀. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Rauf Arẹ́gbẹ́ṣọlá, òun mà ló ti sọ wípé ẹgbẹ́ òṣèlú APC ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ lẹ́ẹ̀ka ètò ọrọ̀ ajé àti ètò ààbò tó fi mọ́ àwọn ẹ̀ka yòókù gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Rauf Arẹ́gbẹ́ṣọlá èyí tó sọ ọ̀rọ̀ yìí nílùú Òṣogbo níbi tí wọ́n ti ń ká aṣọ lójú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, àwọn àlàkalẹ̀ àti ṣíṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú náà nítorí sàn gẹ́gẹ́ bí ìbámu sí àlàkalẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC. Níbẹ̀ ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ló ti tẹnu bọ̀rọ̀ èyí tó mú ọ̀rọ̀ ọ̀hún láwẹ́láwẹ́. Ó ní lákọ̀ọ́kọ́, ó ní wọ́n kúkú mọ̀ wípé ọ̀kan gbòógì lòun jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ kó tó di wípé òun kúrò ńbẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní wàyí o, ẹgbẹ́ òṣèlú APC
wọ́n ti kọjú àwọn ọmọ Nàìjíríà sí oòrùn alẹ́ èyí tí wọ́n ti já wọn tàn án mọ́ ní gbogbo ọ̀nà. Ó ní bẹ́ẹ̀ bá wo ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí, ó ti dẹnu kọlẹ̀ èyí tí ò dùn tí ò sì jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ò ní ìlọsíwájú mọ́. Ó ní ẹlẹ́ẹ̀kejì ètò ààbò èyí tó jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ kó tó di wípé òun kúrò ńbẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní wàyí o, ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti kọjú àwọn ọmọ Nàìjíríà sí oòrùn alẹ́ èyí tí wọ́n ti já wọn tàn án mọ́ ní gbogbo ọ̀nà. Ó ní bẹ́ẹ̀ bá wo ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí, ó ti dẹnu kọlẹ̀ èyí tí ò dùn tí ò sì jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ò ní ìlọsíwájú mọ́. Ó ní ẹlẹ́ẹ̀kejì ètò ààbò èyí tó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀ka ó léyìí náà ó ń bàjẹ́ sí ni kàkà kó sunwọ̀n. Ó ní láti bí ọ̀sẹ̀ méjì bí wọ́n bá wò ó, ètò ààbò ilẹ̀ yìí ó ń ba àwọn ọmọ Nàìjíríà lọ́kàn jẹ́. Ó ní lẹ́yìn náà bí wọ́n bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka gbogbo tó fi mọ́ ètò ọ̀gbìn, ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ nílẹ̀ yìí àti àwọn ètò ìlera, ó ní gbogbo ẹ̀ kàkà kó dáa ńṣe ló ń bàjẹ́ sí i. Arẹ́gbẹ́ṣọlá wá ní ẹgbẹ́ òṣèlú African Democratic Congress nìkan lẹgbẹ́ òṣèlú tóun gbàgbọ́ tóun sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà fún àwọn ọmọ Nàìjíríà àti ará ìlú wípé ó lè yọ Nàìjíríà kúrò nínú àjàgà òfìnkìn èyí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n kó sí. Ó ní tí ó bá fi di ọdún 2027 òun rọ gbogbo àwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n túyáyá bóde láti lọ rèé tẹ̀ka kí wọ́n sì dúró ti ìbò wọn. Ó lóun mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n fi ń yí ìbò tí wọ́n sì fi ń da ìbò rú mọ́ àwọn ènìyàn lọ́wọ́. Ó ní ṣùgbọ́n eku ìsẹ̀yìn àti ehoro ìsẹ̀yìn ni wọ́n jọmọ wá ara wọn o. Ó ní bí wọ́n ti gbọ́n nílé ọkọ náà lágbọ́n lé àlè, kí àwọn ọmọ Nàìjíríà má fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti da gàrí wọn nù sínú erùpẹ̀. Nípa ìdí èyí, ó ní àsìkò ń bọ̀ tí ẹgbẹ́ òṣèlú APC yóò bẹ̀rẹ̀ sí ní máa fi ohun kékeré tan àwọn ènìyàn, pàápàá jù àwọn àgbàlagbà arúgbó, nípa fífún wọn ní owó, oúnjẹ àti aṣọ èyí tí ò lè ká wọn fún odidi ọ̀sẹ̀ kan. Ó ní Ọlọ́run ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ẹgbẹ́ òṣèlú African Democratic Congress nìkan lẹgbẹ́ òṣèlú tí Ọlọ́run yọ́nú sí tó sì ṣetán láti sọ ìyà ẹkún àwọn mẹ̀kúnnù di ẹ̀rín ayọ̀ àti ìdùnnú ọjọ́ alẹ́, gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá bó ti sọ̀rọ̀ ọ̀hún nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọ̀sẹ̀ yìí. Pẹ̀lú bí àwọn ọmọ Nàìjíríà àti àwọn olóṣèlú bí wọ́n ṣe ń palẹ̀ ọdún 2026 mọ́ báyìí, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, òun mà ló tẹ́ pẹpẹ ètò ìṣúná owó ọdún 2026 síwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, níbi tí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin náà ọ̀gbẹ́ni Mudashiru Ajayi Obasa tó ti léwájú àwọn aṣòfin ọ̀hún níbi tí wọ́n ti gba àlejò gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú nínú ilé ìgbìmọ̀ aṣòfin wọn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ṣe lálàyé wípé ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ètò ààbò ní ìpínlẹ̀ Èkó ó tún lékenkà sí i nígbà tí gbogbo àwọn ọlọ́pàá èyí tí wọ́n dúró lẹ̀ tí wọ́n sangun, àwọn ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbòlú NLCDC táwọn náà dúró lẹ̀ wámúwámù, àwọn neighborhood táwọn náà dúró tó fi mọ́ gbogbo àwọn ẹ̀ka ètò ààbò yòókù, nígbà tí gómìnà ìpínlẹ̀ Èkó àti àwọn ìgbìmọ̀ tí wọ́n ń bẹ nínú ìṣàkóso rẹ̀ tó fi mọ́ gbogbo àwọn orí adé gbogbo ní ìpínlẹ̀ Èkó àti àwọn àgbààgbà ní ìlú tí gbogbo wọn péjú pésẹ̀ sínú ilé ìgbìmọ̀ aṣòfin níbi tí wọ́n ti kọ́wọ̀ọ́rìn pẹ̀lú gómìnà Sanwó-Olú èyí tó tẹ́ pẹpẹ ètò ìṣúná owó ọdún 2026 síwájú àwọn aṣòfin tó bẹ̀rẹ̀ sí ní mú lẹ́kìrí èyí tí àpapọ̀ owó ìṣúná owó ọdún 2026 ti ìpínlẹ̀ Èkó tó ń lọ bíi tírílíọ̀nù 4.2 náírà 4.2 trillion naira owó tí wọn yóò ná fún àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè ní ìpínlẹ̀ Èkó fún ọdún 2026. Níbẹ̀ ni Mudashiru Obasa ló ti kí gómìnà Sanwó-Olú káàbọ̀. Gómìnà Sanwó-Olú èyí tó bẹ̀rẹ̀ tó balẹ̀ gùdẹ̀ sínú ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún tó ń ti àwọn ènìyàn tó kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ ní dédé aago kan ọ̀sán ó kọjá ìṣẹ́jú 25 lọ́jọ́ Ìṣẹ́gun, tó sì mú àwọn ìrìn àjò náà pẹ̀lú àwọn ẹ̀ka àti gbogbo ohun tí wọ́n nílò èyí tó papọ̀
sábẹ́ wípé ìṣúná owó ọdún 2026 yìí ìròyìn ayọ̀ ni yóò jẹ́ àti ìdàgbàsókè fún ìpínlẹ̀ Èkó. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti tẹ àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga fáfitì méjì kan èyí tí wọ́n lẹ̀dí àpò pọ̀ ṣiṣẹ́ ibi àti fi tìpátìkúùkù ṣe àjọṣepọ̀ pẹ̀lú ọmọbìnrin. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún ti Adékúnlé Ajáṣe yunifásitì èyí tó wà ní Àkùngbá Àkókó ní ìpínlẹ̀ Ondo ni wọ́n fi ẹ̀sùn kan àwọn méjèèjì náà wípé wọ́n hùwà kò tọ́ pẹ̀lú ọmọdébìnrin akẹ́kọ̀ọ́ ọmọ 20 ọdún ní ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo DSP Olúṣọlá Àyànládé èyí tó ṣe lálàyé wípé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ jìbìtì ni wọ́n lò fún ọ̀dọ́mọdé obìnrin ọ̀hún èyí tí wọ́n lo ọ̀rẹ́ rẹ̀ obìnrin kan tí wọ́n ti mọra tipẹ́ èyí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Queen Sodo èyí tí ṣe ẹni ọdún 19 òun ni wọ́n lò láti fi mú ọ̀dọ́mọdébìnrin ọmọ 20 ọdún náà ní gẹ́rẹ́ tó wọlé ọ̀rẹ́ rẹ̀ ibi wọ́n ti jọ ń sọ̀rọ̀ ni wọ́n fi oògùn oorun sínú nǹkan mímu fún un tó mú tó sì gbabẹ̀ sùn lọ kó tó di wípé ọmọbìnrin ọ̀hún ó lajú sáyé làwọn akẹ́kọ̀ọ́ ọkùnrin méjì oníṣẹ́ ibi náà ni wọ́n ti lọ́bọ̀ lára ọmọdébìnrin náà kó tó di wípé ọwọ́ pálábá wọn ó ségi sí ọwọ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ní ìwádìí ti bẹ̀rẹ̀ ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn tí wọ́n mú àwọn yòókù tí wọ́n jọ ṣiṣẹ́ ibi náà ni wọn yóò taari wọn lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ yóò sì ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin tàkasùfé ọmọ ilẹ̀ wa Nàìjíríà èyàn Ọlámídé Bàdóò tí gbogbo èèyàn mọ̀ sí Ọlámídé Bàdóò kan náà òun mà ló ti sọ̀rọ̀ wípé kì í ṣe wípé bóyá ojú ń ti òun bẹ́ẹ̀ sì ni ó ní òun kàn ṣe tán láti fi ara balẹ̀ síwájú gbogbo ohun tóun ó bá ṣe kóun ní ìpinnu àti ìlànà tó ń ti àlàkalẹ̀ èyí tí ó máa mú òun láti ṣe àṣeyọrí síwájú ìgbésẹ̀. Ọlámídé Bàdóò èyí tó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pàápàá jù lórí eré rẹ̀ èyí tó ṣẹ̀ ṣe parí ní ìlú London láìpẹ́ yìí. Níbẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé inú àwọn ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ rẹ̀ dùn gan láti túyáyá túyàyà bóde pàdé Ọlámídé nílùú London níbi tí pápá ìṣeré èyí tó ti kọ orin ọ̀hún níbi tó ti kún àkúnfàyà fún ìgbà àkọ́kọ́. Wọ́n ní kò fẹ́ẹ̀ sí olórin Nàìjíríà bí ilẹ̀ adúláwọ̀ èyí tó ṣeré tí èrò sì pọ̀ tó èyí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ní ìròyìn èyí tí Ọlámídé fi léde. Bákan náà ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló fà á tó fi pẹ́ tó rú àsìkò yìí kó tó ṣe eré ọ̀hún àbí ojú ń tì ní. Ọlámídé tó fi èsì sọ̀rọ̀ ó ní kì í ṣe wípé bóyá ojú ń ti òun bẹ́ẹ̀ sì ni kì í ṣe wípé ẹ̀rù ń ba òun bí kò ṣe wípé òun kàn fi ara balẹ̀ láti tẹ̀lé àwọn ìlànà èyí tí ó mú òun ṣe àṣeyọrí pẹ̀lú àkọsílẹ̀ rere. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti èsì èyí tí Ọlámídé fi léde, ó ní gbogbo ohun tí ènìyàn yóò bá ṣe kí onítọ̀hún kó ní ìpinnu kó sì ní àwọn àlàkalẹ̀ èyí tí ó mú ṣe àṣeyọrí. Ó ní a kì í kanjú tu lọ́rán nítorí ẹgbẹgbẹ̀rún rẹ̀ kò tó sè lọ́bẹ̀. Ó ní bí èèyàn bá ń kanjú ó ṣeé ṣe kí onítọ̀hún kó má ní àwọn àṣeyọrí èyí tó dáa, ṣùgbọ́n bí ènìyàn bá fi ara balẹ̀ tó sì wo gbogbo àwọn ọ̀nà tí ó gbà tí ó mú ṣe oríire síwájú kó tó gbé ìgbésẹ̀, onírúfẹ́ èèyàn ọ̀hún nírú wọn ló máa ń ṣe àṣeyọrí. Nípa ìdí èyí kì í ṣe wípé ẹ̀rù tàbí ojú ló ń ti òun láti ṣeré ní ìta gbangba bí kò ṣe wípé ohun gbogbo ló ní àsìkò àti ìgbà fún pẹ̀lú àlàkalẹ̀ tóun tẹ̀lé. Ó ní ìdí rèé tó fi pẹ́ díẹ̀ ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí orin ọ̀hún àti eré tóun ṣe ní ìta gbangba fún àwọn olólùfẹ́ òun pẹ̀lú ìtàn àti àwọn ìròyìn tóun gbọ́ fi hàn wípé lótìtọ́ lódodo lòun fi ara balẹ̀ síwájú tóun sì ti ní àwọn àlàkalẹ̀ ìpinnu dáadáa kó tó di wípé òun ṣe eré ọ̀hún. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò mí nílé iṣẹ́ wa. Mo gbà ládùúrà wípé búburú kò ní ṣẹlẹ̀ sí wa o. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o.
Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.